àsìkò yìí ẹ̀yin èèyàn wa ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ta a kú bójú ọjọ́ ti ṣe rí ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò àjọrò níbi tí a ti jọ máa ń rò kó lè bá àgún mọ́ kó lè bá àdùn kí gbọ́ngbọ́n lè bá àkàn sí i lọ́sàn-án tòní láàárọ̀ tòní ní ìyálẹ̀ta tòní Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi akata ẹni ńlá èèyàn àtàtà láwùjọ ọmọ Yorùbá àtàtà ọmọ Ìbàdàn pàtàkì akata wọn la wà fún ti sáà yìí o òṣìṣẹ́ ìjọba tó ti fẹ̀yìntì ni wọ́n olókoòwò ni wọ́n ẹni tí ó mọ iyì pàtàkì àṣà láwùjọ ni wọ́n ẹni tó sì tún mọ iyì pàtàkì ìjẹ́ ọmọnìyàn láwùjọ ni wọ́n oríṣiríṣi ẹgbẹ́ ikọ̀ tán ti ń ṣe ìrànwọ́ ẹ̀yinjú àánú fún àwọn ọmọnìyàn pátápátá báyìí lẹ́ẹ̀tì máa bá wọn ta ní àlejò mi tí mò ń fọn rere wọn láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn ẹ jẹ́ kí n máa kí ọmọọba Olúyẹmísí Adétáyọ̀ Adéàga káàbọ̀ sórí ètò àjọrò ẹ kú dédé àsìkò ìsà. ẹ kú iṣẹ́ olóòtú mo sì kí gbogbo àwọn tí wọ́n ń wò wá ní agbára Ọlọ́run àrùn tó wà ń ta yìí ní gbogbo àgbáyé kò ní dọ́dọ̀ wá o lágbára Ọlọ́run ayọ̀ àtàlàfíà láfi gbé ìgbésí ayé wa 2021 àjìjù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run. Àmín. Inú mi dùn níbi tí ẹ kọ́kọ́ bá mi sọrí àdúrà tẹ bá mi sọrí ẹ̀ lọ torí pé tán bá léèyàn jẹ́ ọmọ Yorùbá àtàtà ó gbúdọ̀ mọ ìṣẹ̀ṣe ìtàn bá a ti ṣe ń tọ́jú ara wa sí ní ìlànà ti Yorùbá àmọ́ kó tó di pé àmọ́ lọ sí ìgbọ̀nù wọn ẹjẹ́ àti ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti mọ ẹni tí ń jẹ́ ọmọọba Olúyẹmísí Adéàga. ṣẹ́rí abí mi ní Òkè Dàda àdírẹ́sì lé wa C1/89 Òkè Dàda ní ẹ̀yìn gbọ̀ngàn Mọ̀pó nìbàdàn. A bí mi sí ìdílé ọba Dàda Ọ̀pádèrè tó jẹ nìbàdàn 1904 to 1907. Nígbà yẹn a ní àti ìbí mi gbà náà o ìgbà náà ni wọ́n bí bàbá tèmi wọ́n ti bí bàbá tèmi kan tó jọba torí ńgbà tí bàbá gbéṣẹ̀ ni wọ́n bí kábíyèsí gbà gbéṣẹ̀ ìgbà yẹn náà bí Adéàga yẹn náà tún di Ọ̀tún Olúbàdàn káwọn náà tó gbéṣẹ̀ kó tó di wípé wọ́n ká bí bàbá tó bí èmi a bí mi ní nǹkan bíi 50 ọdún ó dín díẹ̀ sẹ́yìn. 50 ọdún ó dín díẹ̀ sẹ́yìn. A sì ní oore ọ̀fẹ́ láti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Christ Church School Màpó ìgbà yẹn ẹgbẹ́ Òkè Dàda yẹn náà ló wà ibẹ̀ la ti ń ka alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ìpele 3 tó bá wá di ìpele 4 a wà lọ parí ẹ̀ ní Christ Church School tó wà ní Odinjo ìyẹn tó bí ẹsẹ̀ bàtà 7 about 7 or 8 kilometers sí ilé ọ̀dọ̀ wa ẹ wá wò pé àwọn ọmọ pínlẹ̀ sí ìgbà náà bóun ó ṣe máa rin ọ̀nà yẹn jẹ́jẹ́ mọ̀ wípé ìdùnnú wa ní máa jẹ́ tán bá ti gbé wa sí Odinjo. tẹ́ ẹ bá kò ní ti tabako a lò Odinjo pé pípa àárín yẹn ìdùnnú wa ni inú wa tiẹ̀ mọ́ dùn láti lọ sí iléèwé torí ńgbà náà ṣe rí agbègbè iléèwé ó dára ju ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwa ọmọ ti ń wá sílé ìwé lọ. bíi ti báwo sà. bí ìmọ́tótó ṣe wà ń bẹ̀ bí ètò ṣe wà ń bẹ̀ discipline bí a ṣe gbọ́dọ̀ ní ètò láti tò wọlé tò jáde bí wọ́n ṣe ń fa tálẹ́ǹtì díẹ̀díẹ̀ yọ ní àárín wa bí ṣàǹpégbà náà a ti mọ ẹni tó mọ báǹdì lù tó mọ lùlù a ti mọ ẹni tó mọ orin kọ ẹntátímẹ́ǹtì tá à ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo nǹkan yìí ó máa ń jẹ́ kóríyá ó máa ń jẹ́ kóríyá Ọlọ́run sì fa tálẹ́ǹtì yọ kúrò ńbẹ̀ nígbà tá a kúrò ńbẹ̀ a lọ sí ilé ìwé girama ńgbà náà ń pè Gbọ́gọ́dì Anglican Grammar School
ọdún tí wọ́n bí mi wọ́n dá iléèwé yẹn sílẹ̀ ṣùgbọ́n bàbá mi ní ipa tó kó láti dá iléèwé yẹn sílẹ̀ torí wọléwọlé ni wọ́n ní gbọ̀ngbà tí wọ́n dá iléèwé yẹn sílẹ̀ torí wípé wọ́n wá ní ìfọkànsí pẹ̀lú iléèwé yẹn gbogbo àwọn ọmọ tí bàbá mi bí pátá là lọ iléèwé yẹn. iléèwé gbọ̀ngàn òde òmu Anglican Grammar School torí pé Anglican ló ní Anglican sì lèmi náà torí wípé wọ́n lọ́wọ́ sí àti dálẹ̀ inú wọn dùn sí iléèwé yẹn àti wípé wọ́n rí wípé wọ́n ń kọ́ ẹ̀kọ́ tó péye nínú iléèwé yẹn torí náà la fi lọ síbẹ̀ nígbà tá a jáde a ṣiṣẹ́ ráńpẹ́. nígbà náà iléèwé ọ̀hún gbọ̀ngàn gbogbo lábẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ ló wà. lápẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ ló wà ìgbà náà gbọ̀ngàn di omu tá à ń sọ yìí àwọn Anglican tó wà ń gbọ̀ngàn àti Anglican tó wà lọ́dẹ omu wọn dálẹ̀ ṣùgbọ́n bí Ọlọ́run ṣe fẹ́ ń gbà náà àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o àti àwọn tí wọ́n tiẹ̀ gba ìkankanú méjèèjì gbọ́ o gbogbo wọn rí gẹ́gẹ́ bí iléèwé wọn ó wá jẹ́ ká rí wípé láìsí ẹ̀sìn gangan a lè nífẹ̀ẹ́ ara wa nǹkan tèmi àkásìwà ní ṣọ̀kan tèmi kọ́kọ́ rí ń bẹ nìyẹn ibẹ̀ yẹn ni a ti fìdí ẹ̀ múlẹ̀ nínú èmi gangan fúnra mi wípé ó yẹ kéèyàn fẹ́ràn ìlú rẹ̀ láì fi tẹ̀sìn ṣe láì fi ti àṣà àwọn ẹlòmíì ṣe pẹ̀lú àṣà tiẹ̀ àti ìgbàgbọ́ rẹ̀ ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ fi ìfẹ́ ìlú yín múlẹ̀ lọ́kàn yín so àti gbọ̀ngàn àti ọdún mu wọ́n sì pawọ́pọ̀ ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sì ṣe dáadáa síbẹ̀. títí di àkókò ìṣẹ̀lẹ̀wé náà ṣì wà. ní agbára Ọlọ́run ní ọdún yìí tó bá di December ní ó pé 50 ọdún tí mo jáde nílé ìwé yẹn a sì ṣe àwẹ̀jẹwẹ̀mu àwa tá a jáde lọ́dún náà lágbára Ọlọ́run àti ń ṣètò yẹn lọ́wọ́ mo wá tún bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba lẹ́yìn iléèwé abẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba ní ráńpẹ́ inú iṣẹ́ ìjọba yẹn náà a wá ní oore ọ̀fẹ́ láti lọ kàwé sí University of Ado Ekiti ni mo lọ tán pèlè Ekiti State University nìsín mo gba ìwé alákọ̀ọ́kọ́ ní business administration BSc mo gba nígbà tí a tún ṣe ráńpẹ́ mo di chartered accountant torí mo ti ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tí ó ń yẹ̀wé owó wò fún ìjọba so mo ṣe conversion àti ṣe exam àdi chartered accountant nígbà tó tún yá tí mo tún wá wò pé ìmọ̀ ni pẹ́ kò ní ẹnu iṣẹ́ ìjọba kí ni a fẹ́ ṣe gan èmi àti ìyàwó mi òun ti ń ṣòwò mo wá ní ibi kankan náà kú ni à ń dáwó sí àbí gbogbo ojú ló ń kan ọkùnrin gbogbo iṣẹ́ tá a bá ṣe ọ̀dọ̀ yín náà ni bá a náà lórí ọmọ ọ̀dọ̀ ìyàwó náà ni ó wà bá a sì náà lórí ara wa àwọn ẹ̀yin náà lẹ́ẹ̀ gbà ẹ̀yin náà lẹ́ẹ̀ lò so màá ní òkè jẹ́ ń darapọ̀ mọ́ kájọ mọ́ tú ètò iṣẹ́ tiẹ̀ lọ òun náà ń ṣiṣẹ́ fẹ̀yìntì o gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba nọ́ọ̀sì ni ó ń gbẹ̀bí ó sì ń ṣe iṣẹ́ ìwòsàn gẹ́gẹ́ bí ìtọ́jú olùwòsàn tó ń pè ní nursing òun náà ó fẹ̀yìntì gẹ́gẹ́ bí nursing sister ṣùgbọ́n tó ṣe pàtàkì ni pé nígbà tí ó bẹ̀rẹ̀ owó ẹ̀ ṣe mọ̀ pé lábẹ́nú náà a máa ràn án lọ́wọ́ gbọ̀ngbà tí mi ń wò pé kò ní pẹ́ púpọ̀ tí mo ti rí pé ó ti ń kú bí ọdún 12 tí ń kú lẹ́nu iṣẹ́ n bá kúkú darapọ̀ mọ́ pé jẹ́ ó mọ́ mi lára láti mọ̀ wípé láìpẹ́ ọjọ́ ń kú lẹ́nu iṣẹ́ tí n bá sì ti kú lẹ́nu iṣẹ́ mo gbọ́dọ̀ máa ríbi lọ kì í sì ṣe pé bóyá à ń ríbi lọ àkàjókòó bẹ́ẹ̀ a máa wòran rárá a gbọ́dọ̀ rí iṣẹ́ tí à ń ṣe so àwa jọ ṣètò pé ókè ká darapọ̀ nígbà wa darapọ̀ ohun èmi náà mo ti ń yọ ara mi díẹ̀díẹ̀ kú lẹ́nu iṣẹ́ ìjọba ọkọ̀ tí wọ́n gbé fún mi pé mọ́ lò ń lò mọ́ ìwọ dírẹ́bà mo ti fi ń kọ́ra díẹ̀díẹ̀ pé èyí ní pẹ́ kù ń bí kò lọ títì eré àárọ̀ ọ̀la ní ìsìn ó kù ń bẹ lọ́ọ̀bá ní rí pépà ọ̀fẹ́ kà mọ́ ò ní rí mọ́tò tí ó wàá gbé ọmọ ò ní rí ẹni tí ó bọ̀ repo sínú ọkọ̀ mọ́
ká tètè fi mọ́ra nísìn Ọlọ́run sì ràn mí lọ́wọ́ àṣìṣe a gbé ìgbéga láti kékeré a bọ́ sí ìgbéga àwọn àárín tá a lè pè ní middle management Ọlọ́run tún ní ká tó bọ́ sí ìgbéga lókè tá a lè pè ní directorate grade Ọlọ́run ní kí n retire gẹ́gẹ́ bí director a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a rí nǹkan kan tó Ọlọ́run bá wa ṣe. lẹ́yìn ọdún 22 lẹ́fẹ̀yìntì. márùndínlógójì 35 years statutory tanpin statutory retirement. ní ara ẹ̀kọ́ kankan tí mo tún fẹ́ padà sí ni pé níbi bó ti ṣe kù bí ọdún 12 tí ìfẹ̀yìntì ń tó lẹ̀ tí ń ronú nǹkan míì ọ̀pọ̀lọpọ̀ sì rèé tó jẹ́ pé bí ó bá ti kanlẹ̀kùn tán ni wọ́n tó ṣẹ̀ mọ̀ pé nǹkan ti tán nígbà àwọn tí kò lẹ́nu iṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí ibi tí ẹ fi àdàgbà ètò iṣẹ́ ìjọba tẹ́ fi rọ̀ sí lásìkò tẹ́yìn náà jẹ́ olùdarí ń bẹ̀ àwọn tó wà lẹ́yìn yín irú àwọn ẹ̀kọ́ wo lẹ fún wọn láti lè jẹ́ kán mọ̀ pé kò pẹ́ o kò lọ títí o yóò padà wá kángun sí pé ó kù wọ nìkan nínú yàrá rẹ ni. ṣe rí tọ́lọ́n bá fọ̀nà mọ̀ hàn yàn kò yẹ kéèyàn lérò wípé ń ṣe lòún gbọ́n. alákọ̀ọ́kọ́ mo gbàgbọ́ wípé Ọlọ́run fọ̀nà hàn mí ni nípa ìyàwó tọ́lọ́run ní kí n rí fẹ́ tó jẹ́ alátìlẹ́yìn gidi fún mi nípa àwọn ọmọ tọ́lọ́run fi fún mi tí wọ́n dààmú mi nípa àfojúsùn tí Ọlọ́run fi fún mi tí mo sì rí lò fún àǹfààní ara mi àti fún àǹfààní àwọn tí Ọlọ́run ní kí wọ́n rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ mi. ṣe rí téèyàn bá ń rí nǹkan tó ń dùn mọ́ lọ́wọ́ lónìí kó nínú ìdùnnú yẹn kó fira rẹ̀ sí ipò ẹni tí nǹkan ò dùn fún yóò mọ̀ wípé tó ń bá ń dunnú kóun ó dunnú yẹn níwọ̀nba torí àwọn kan ó wà tí ó wà nínú ìbànújẹ́ tó sì jẹ́ wípé kì í ṣe mímọ̀ ṣe tiẹ̀ ló fi wà nínú ìdùnnú kò kì í sì ṣe àìmọ̀ ṣe tiwọn jù ọ́ lọ làwọn yẹn fi wà nínú ìbànújẹ́ ṣùgbọ́n bọ́lọ́run bá ṣe ṣe kéèyàn ṣàgbà torí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì nǹkan tí Bíbélì sọ fáwa ni wípé inú gbogbo ká máa dúpẹ́ bẹ́ẹ̀ sì ni torí Muslim ni màmá mi bẹ́ẹ̀ sì nínú Kùránì náà sọ wípé ká ṣá máa dúpẹ́ fọ́lọ́run gbogbo tó bá wù kó ṣẹlẹ̀ ká máa dúpẹ́ fọ́lọ́run ibi ìtì ẹ̀mọ́nu háyà tó wà ọmọ ṣáàmù wípé nǹkan tí Kùránì sọ ni ká ṣá máa dúpẹ́ nínú gbogbo. tọ́ bí a bá ti ẹ̀ka ní méní méjì ipò kẹlò lẹ wà nínú ọmọ bàbá àti ọmọ ìyá. tàbá kà méní méjì mo lè mọ̀ rí ipò gidi mu torí ipò àwọn tó jẹ́ wípé kò sí wàhálà kankan lórí wọn mi ì sábì kẹ́yìn mi ì sákọ̀bí mi ì ṣèkejì mi ì ṣèkẹta ọ̀nà jìn ẹlẹ́ẹ̀karùn-ún tí mo wà gan torí pé nìkan Ọlọ́run pè sọ́dọ̀ láàrin but mi ì tí ẹ̀ bẹ́ nìyẹn gan láyé so kẹ́ ẹ lè mọ̀ wípé mi ì sí lára àwọn tí ṣe à pé tí nǹkan kan bá wà nínú ẹbí àkọ́bí wọn kọ́kọ́ pé tí wọ́n sì bá fẹ́ wo ẹni tí àwọn èèyàn fẹ́ tí wọ́n sọ pé àkẹ́bàjẹ́ àbíkẹ́yìn ni máa jẹ́ bẹ́ẹ̀ ṣe mi ò sí nínú kankan nù èyí sí nínú kankan nù wọn. a ti máa ṣe bọ̀ pé ẹ kàwé ẹ bọ́ sí ipò ẹ̀ ń ṣiṣẹ́ bó ló ti rọrùn sí. olóyìnbó sọ wípé nothing good comes easy kò lè rọrùn nígbà tí Ọlọ́run fẹ́ dá ayé Bíbélì sọ wípé wà ní júùjù àṣé nǹkan dáadáa máa ń ṣe júùjù ọ̀rọ̀ tí Ọlọ́run sì ń sọ ọ̀rọ̀ tó ní agbára ni tagbára ni agbára kọ̀ọ̀kan tí ń bọ́ lẹ́hùn kò easy kò lè easy kò lè rọrùn ṣùgbọ́n nínú àìrọrùn Ọlọ́run máa ń mú ìrọ̀rùn wá tí ó wà dàbí ẹni wípé a máa ń ṣe àpẹ́ tó bá jẹun tó ń jẹ ọ̀pá lórí ọmọ oúnjẹ jẹ ni ṣùgbọ́n tó ń jẹ bá pa lórí ibi títí ń jẹun yóò mọ̀ wípé kò kí n ṣe nǹkan tó rọrùn láti jẹun
láti momi gan kò kí ń ṣe nǹkan tó rọrùn ṣùgbọ́n tọ́lọ́run bá fi àmì sí ẹ̀ ló bá rọrùn. báwo lẹ ṣe pàdé ẹni tí Ọlọ́run fi ṣe ẹnì kejì nínú ìrìn àjò ìgbésí ayé? A mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mọ́ ni. Màmá wọn ni mo kọ́kọ́ fẹ́ràn torí pé wọ́n mú mi gẹ́gẹ́ bí ọmọ. A lọ ṣiṣẹ́ nílé ṣáà ìgbà yẹn local schools board Ifẹ̀-Ìjẹ̀ṣà local schools board. Mo wá gbé ilé bàbá rẹ̀. Ilé tí nígbà tí bàbá wa fi mí sí yàrá tó wà lẹ́gbẹ̀ẹ́ màmá wọn. Màmá wọn wá máa ń tọ́jú mi bí ẹni wípé ọmọ wọn ni mí. Wọ́n sì tún máa ń bá mi sọ̀rọ̀. Mo wá wò pé kí ni ó ti fẹ́ di ṣe àpò ọmọ kékeré ò fẹ́ kí wọ́n mọ tọpinpin bó ló ṣe ń rìn o, bó ló ṣe wọlé o, bó ló ṣe jáde o. Wọ́n sì sọ pé alẹ́ àná ó pẹ́ wọlé o, ayé le o, kìíní kan o. Wọ́n wò pé kí ni business woman pẹ̀lú mi gan-an. Ẹ̀jẹ̀ ọmọdé pé kí n fi mí lẹ̀. But mo wá èmi àti ẹnìkan náà tún jọ ń gbénu lé yẹn tó ń wá ń bomi tí mo á ń sọ pé bros Kenny màmá máa sọ báyìí fún mi, bá sọ báyìí fún mi. Wọ́n á ní màmá yẹn màmá ni o. Ó ní ó ní màmá ni o, mọ̀jà pẹ́ wọlé mọ́ o, tọ́ra àjọ máa ń jáde náà ni. So mo ṣá mọ̀ wípé wọ́n lọ́mọ kan tó wà ní ilé ẹ̀kọ́ ńgbà náà. Nígbà tó lọ́wọ́ sì ṣe mo rí mọ àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tó bá wálé ṣùgbọ́n mi rírí ṣùgbọ́n jọ ìyá rẹ̀ wọ́n ti jọra wọn jù. So ìjọ tá wà pàdé àbápàdé Ìbàdàn bí. Bá ní ọmọ bàbá lágbájá ni ó ní ìwọ lọ́mọ ọmọ ó ní gbélé yín rí. Wá ní ìgbà tí màá kúrò nílé yẹn mo ní geographic game kan torí mi máa ń fẹ́ràn àwọn ayò tó bá lè máa kọ́yàn lọ́gbọ́n. Mo ní geography, mo ní ayò lórí geography, mo ní ayò lórí history, mo ní ayò lórí ọ̀pọ̀ oríṣiríṣi nǹkan. Mo wá wò pé ọmọ tó ṣe dáadáa pẹ̀lú mi kí mo lè ṣe fún o jẹ́ ń gbé geographic game kó bá ń fún ọmọ rẹ̀ yóò ràn lọ́wọ́. Ẹni tẹ́ tí mi rí èmi kàn fi geography lè múlẹ̀ ń bá bí mo ṣe jùlẹ̀ tí mo kúrò lè wọn nìyẹn. Nígbà tí mo wá rí ní Ìbàdàn bíi pé bí màmá yẹn ló ṣe rí yàtọ̀ fún pé ọjọ́ orí yàtọ̀ àti lè sọ wípé ọmọ lágbájá ni kò tiẹ̀ nira fún mi rárá. Bí Ọlọ́run ṣàṣe kọ́ wa ṣe mọ̀ pé kò sí òbí tí ó kọ́ ọmọ wípé bó ṣe bóbìnrin sọ̀rọ̀ rí o bó ṣe bọ́ láyé ìgbà yẹn kò sẹ́ni tó ń kọ́ wa ṣùgbọ́n Ọlọ́run kọ́ wa máa ń ṣe a lè sọ òun náà lè gbọ́ ó sì gbọ́ tiwa. Nígbà tá a sì rí torí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní Ìbàdàn bí ló ń gbé ẹ̀gbọ́n yẹn ló sọ fún pé ṣó tó wáyé pé o nídìí ọkọ o ọkùnrin tèmi rí ìlọ́kọ rẹ̀ gbogbo yòókù nonsense ṣùgbọ́n tó bá mọ̀ pé o nídìí ẹ̀ tètè mú ní ìsìn bọ́lọ̀ ń ṣàṣẹ sáàmì sínú. Ló bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. A ṣègbéyàwó láìpẹ́ láì jìnnà láìpẹ́ láì jìnnà bí ọdún mélòó. Kò ju bí ọdún mẹ́ta náà lọ àbí mẹ́rin. Olúwa ṣeun. Tó ẹ wá jẹ́ ká bọ́ sí ọ̀rọ̀ pé a jẹ́ ọmọ Ìbàdàn ká bẹ̀rẹ̀ láti Òkè Dàda gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn tó wá láti Òkè Dàda. Bẹ́ẹ̀ni. Àwọn ohun mèremère wo ló ń jẹ́ gbígbé ṣe láti pàṣẹ yín àbáwọn èèyàn tẹ́ ẹ mọ̀ ní tẹ́ ẹ fi ń mú ìdàgbàsókè bá Òkè Dàda? Ẹ ṣe rí àwa náà ṣeré wa àwa náà bá wọn ṣe eré orí títì ká mọ̀ pé ń pàtà eré orí títì àwa náà àjàṣeré ẹ̀mú àmú ṣùgbọ́n nígbà tá a wá dàgbà a wá rí wípé àwọn kan wà tá a jọ lọ ilé ẹ̀kọ́ tí wọ́n ní ilé ẹ̀kọ́ kékeré
ẹlòmíì àjọ délé ẹ̀kọ́ àgbà ṣùgbọ́n kò lè lọ mọ́ àtàwọn kọ̀ọ̀kan bẹ́yẹn. A wá rí wípé ó yẹ ká wá bá ṣe máa ràn wá lọ́wọ́ díẹ̀díẹ̀. Àwa dá ẹgbẹ́ lẹ̀. Ẹgbẹ́ yẹn wá jẹ́ ẹgbẹ́ àwa tó jẹ́ wípé àjọ dàgbà ní àdúgbò tá a jọ mọ́ra wa. Ó wá lówó ó kàwé o ó ṣe dáadáa kò tí ì ṣe dáadáa o. Gbogbo wa pátá àjọ papọ̀ sínú ẹgbẹ́ kan. Inú ẹ̀ láti ràn wá lọ́wọ́ díẹ̀díẹ̀. Ìyẹn nǹkan tá à ń ṣe fúnra wa à lè sọ. Ṣùgbọ́n a mọ̀ wípé Ọlọ́run ló wà fúnra wa nínú ẹgbẹ́ yẹn. Ẹgbẹ́ yẹn là ń pè ní Ìbàdàn Country Club. A sì rẹ́gísítà pẹ̀lú CCR. Ó wà ní CCR. Ọdún 1995 la dá yẹn lẹ̀. Nígbà tó tún yá, èmi ò pilẹ̀ kúrò ní ìjọ Christ Church Màpó tí a mọ̀. Nínú ìjọ St. Peter's Cathedral Àrèmọ nísìn, Cathedral of St. Peter's Àrèmọ ní ìjọ Màpó ti jáde wá. Torí ibẹ̀ ni orí Baálẹ̀ Dàda Ọ̀pádèrè àti Ọ̀tún Olúbàdàn Adé Àgáwà Àrèmọ kí wọ́n tó dá, nígbà tí wọ́n dá ti Dàda lẹ̀, ṣọ́ọ̀ṣì ti Màpó náà mojú èmi mọ̀. Ibẹ̀ mo sì wà sí dìsìn. Títí di àkókò yìí. Lágbára Ọlọ́run. Títí táwọn ọmọ mi fi ṣègbéyàwó lóbìnrin, ibẹ̀ ni wọ́n wà. Nítòsí jọkùnrin kò kúrò níbẹ̀ títí dìsìn. Nítorí náà mi ì jìnnà sílé. Àwọn tí Ọlọ́run bá fún wa ní oore ọ̀fẹ́ láti ràn lọ́wọ́ lábẹ́nú ní pé wọ́n rí wa, àjọ sọ̀rọ̀, àjọ ṣe báyìí, à ń ràn wa lọ́wọ́. Ṣùgbọ́n ẹ̀kọ́ tá a kọ́ mi nínú ẹgbẹ́ Alágbélébùú Pupa, ṣe rí tẹ́ bá ràn yàn lọ́wọ́, tẹ́ bá ti ń sọ, tàbí tó yẹ pé sísọ yín ó lè tọ́ka sí ẹni yẹn, ẹ ti ń ṣe ẹni yẹn, ẹ ti ń bu, ó sì lè fa ìfàsẹ́yìn fún nípa ti ọkàn. So ibi tí mo lè sọ mọ́ náà nìyẹn pé Ọlọ́run fún alóore ọ̀fẹ́ láti máa ràn yàn lọ́wọ́. Ipò wo ni Òkè Dàda wà báyìí? Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa ti kúrò nílé. A wá kúrò nílé ní kúrò wípé a bójú wẹ̀yìn. Nítorí wípé nǹkan tí a bá, inú àwọn èèyàn máa ń dùn láti kó lọ sí ilé tí wọ́n ń kọ́, tí wọ́n ń pè ní sáìtì. À ń lọ sáìtì wa. Ó wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa sáré láti kúrò ní agboolé. Ṣé wá rí sáìtì wa tí a lọ yìí kò ràn wá lọ́wọ́ rárá. Ṣé rí, mo fẹ́ fi wé ọ̀rọ̀ ẹnìkan tí a ti jọ ṣiṣẹ́ pọ̀ rí, tó bá mi ṣiṣẹ́ tó retire UCH. Ó sì ń gbé Òkè Dàda, ẹni àdúgbò Òkè Dàda ló ń gbé ńgbà náà. Ó wá gba gratuity ẹ̀. Ó wá béèrè lọ́wọ́ mi wípé ẹ jọ̀ọ́ kí ni òun lè ṣe. Mo ní ilé tó ń gbé lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ ilé bàbá rẹ̀ kó tún ṣe. Mo ní ibi tẹ́ dàgbà dé nígbà náà ó ti kọjá 70. Mo ní kó fún ara ẹ̀ ní 30 ọdún tó lè gbé láyé. Mo ní kò sí sáìtì tó fẹ́ lọ nísìn tí ó lè dàbí pé ibi tó wà, torí kò lè lọ́rẹ̀ẹ́ mọ́. Tó bá lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ ẹnu lásán ni. Ṣùgbọ́n àwọn ibi tó ti ń bọ̀ ó lọ́rẹ̀ẹ́, ó mọ àwọn tó fẹ́ràn, ó mọ àwọn tí ó fẹ́ràn, ẹlẹ́ni tẹ́jọ́ ń jà, ẹlẹ́ni tẹ́jọ́ ń parí ẹ̀. Pé kó tún bí yàrá 2-3 ṣe. Tí ò bá sí tọ́lẹ̀ gidi níbẹ̀ kó ṣe tọ́lẹ̀ síbẹ̀, kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbádùn ayé, á sì jọ la àjọṣe. But ìgbà tí bàbá kúrò lọ́dọ̀ mi, ó tún gbàmọ̀ràn mi. Ìmọ̀ràn mi yẹn a bá lọ kó sórí sáìtì ibi tán náà wọ́n ní. Sáìtì kò parí. Ibi tán ń gbé kò ní lọ síwájú. Nígbà tí mo wá máa rí bàbá, àánú wọn ṣe mí. Mo kàn fi ṣe yẹn ṣàpẹẹrẹ. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ gan ló wá kó lọ sáìtì. Nígbà tá a lọ sáìtì ọ̀hún, ìwọ̀nba díẹ̀ ló wà láàrin ibẹ̀ níyàtọ̀ sí Òkè Dàda. Wọ́n wá ń dáwó owó ọ̀nà, owó títì, owó kànga,
owó ìgbàlódé gbogbo wọn wá ti ẹrù wọn sí orí àwọn olóṣèlú àwọn olóṣèlú náà wá ti ẹrù wọn sí orí ìjọba bó ní ìjọba ó ṣe wá ní lọ síwájú sẹ́rí bí tí ètò ìgbésí ayé wa ti wọ́ láì torí pà ní ìrònú tó jinlẹ̀ ọ̀nà ti jìn ìyẹn náà ló kan irú àwa tó jẹ́ wípé sáìtì ni à ń pariwo títí a fi débi tí a wà yìí ṣùgbọ́n rẹ̀ fẹ́tẹ́ mi ni wípé mi kò ní àdúgbò ìwọ̀nba tá a lè ṣe sí ilé wa à ń ṣe ṣùgbọ́n ìbéèrè tá a béèrè ni wípé tá ń wà ń bẹ̀. tá ń wà ń bẹ̀ àwọn àjòjì ni a sì fẹ́ kí ilé bàbá wa ó di kínní but tí a bá sòótọ́ fúnra wa mọ́gàjì mélòó ní ń gbé agboolé tó wà baálẹ̀ mélòó ní ń gbé okòbí tó jẹ baálẹ̀ sí ọmọlé mélòó gan ní ń dé ilé wọn èmi ń dókè dáadáa o mò ń débẹ̀ o lóòrèkóòrè mi tiẹ̀ nítorí mo gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì ní Sunday tó mo gbọ́dọ̀ dókè dáadáa ṣùgbọ́n èèyàn mélòó ní ń lọ bẹ̀ nítorí náà a ní ó yẹ ká tún èrò wa pa ká sì tún orí wa rò wípé lóòótọ́ tí a bá jẹ́ ọmọ bíbí àwọn bàbá tá a sọ pé bí wa tínú wa sì dùn sí wọn a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ilé òkè dáadáa bẹ́ẹ̀ ṣe béèrè o kò dàbí tìgbà kan mọ́ àwọn àjòjì pọ̀ ju ọmọlé lọ ìfà ó dé stage kan tí mo ń wò wípé ẹnìkan sì lè jáde láàárọ̀ ọ̀la o kó sọ pé ìdílé kan tí àwọn ní níbí àwọn fẹ́ rò tí ó sì sẹ́ni tí ó yẹ lọ́wọ́ wò nítorí wípé èèyàn mélòó ló tiẹ̀ mọ̀ òkè dáadáa pípò tí ó mọ ìtàn ibẹ̀ kò sẹ́ni tí ó lè pàtàn fún pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o bàbá yín kọ́ ló ní bí o a fún yín ní ibi iṣan ni o tàbí tí ó sọ wípé lè rólé méjì sójú kan kò sí mọ́ nítorí náà bó ṣe rí àtòkè dáadáa àti àwọn agbègbè míì tó jẹ́ ìjìnlẹ̀ agbègbè ní Ìbàdàn a gbọ́dọ̀ tún núra rò lórí bí wọ́n ṣe wà. ní àwọn ìgbà kan àwọn ọ̀rọ̀ kan jáde pé ọ̀rọ̀ ó jẹ olóyè kò jẹ olóyè ó ń dá wàhálà lẹ̀ láàrin àwọn mọ̀lẹ́bí ní òkè dàda ṣé lóòótọ́ ni sà bó lẹ ti ṣe yanjú ẹ̀ sí. ẹ ń bi mí wípé láti ṣiṣẹ́ láti parí iṣẹ́ bó ló ṣe rọrùn sí mo sì sọ fún yín wípé kò sí ní tó dáa téèyàn gbà ní rọrùn kò sí ìdílé tí wọn kì í wọ́n ní ilé wa kú kò lè jóyè lé bàbá rẹ̀ àwọn èèyàn ó dùn náà ni nígbà tí èṣe wípé bóyá wọ́n ti tò sílẹ̀ pé tí bàbá ilé bá ti kú àkọ́bí rẹ̀ ni ó jẹ ilé àkọ́bí rẹ̀ náà ni ó tó jẹ ilé kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ó dùn ṣùgbọ́n ibi tí oyè Ìbàdàn fi dáa ni wípé ibi mọ́gàjíhun ní dúdú mọ́ ní ìdílé àti ìwọ oyè alákọ̀ọ́kọ́ jagun ní dúdú tún mọ́ ní oyè Ìbàdàn láti bẹ̀ lọ títí tí ó fi dókè ètò ti wà ńlẹ̀ dùn mọ́ so ìjà tó yẹ kó wà lókè àwọn bàbá ńlá wa wọ́n ti tó yẹ pé ìsàlẹ̀ wọn gbé sí ní àkókò tẹ ní agbára ní ìgbà tẹ ní òye tó pé gidi láti sọ wípé ẹjẹ́ àtòtò ẹjọ́ àjọṣe báyìí wọ́n sì ti wá ti gbogbo ẹ̀ sí àwọn baálé ilé kan lè tó nítorí náà tí òkè dáadáa wọ́n ti fi egun òtòlótò Ọlọ́run sì ti ní ẹni tí ó gbérí ó ti gbérí ẹni tí ó tún gbérí tẹ̀lé náà torí lọ́dọ̀ tèmi kò sẹ́ni tó kùnà tí n bá fa nǹkan tọ́wọ́ mi ò bá ti tó bólúwa ti fẹ́ ni tí n bá sì fà á tọ́wọ́ mi bá tó kì í ṣe agbára àti àbí ọgbọ́n mi bólúwa ti fẹ́ ni
bólúwa ti fẹ́ ni ẹ jẹ́ ń fi owó àtọmọdé yín lẹ́nu ẹ̀yin aráalé a sì ń tẹ̀sí ọwọ́ iwájú lórí ètò àjọrò níbi tí wọ́n ti ń bá wa ṣe láwẹ́láwẹ́ láti ẹnu àwọn tí ọ̀rọ̀ yé ọ̀rọ̀ Ìbàdàn ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ti Yorùbá tó yé dáadáa ẹ já dókè lọ́nà tí a bá ti padà dé ká máa tẹ̀sí ọwọ́ iwájú ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò àjọrò ní ìkànnì Àwarawa TV eléyìí tá a wà lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí a ti ṣe ń bá a bọ̀ ní wẹ́rẹ́dìwẹ́rẹ́ wọ́n ní bí Olúwa ti fẹ́ ohun gbogbo téèyàn bá ní láyè bólúwa ti fẹ́. Olúwa ti fẹ́. Ní àwọn ọgbà kan gẹ́gẹ́ bí àwọn ìwádìí àtàwọn nǹkan tá a gbọ́ ìtàn àtẹnudẹ́nu lẹ́nu àwọn èèyàn wọ́n ní láàárín ìdílé Adéàga àti ti ìdílé ti Ọ̀párìndé wọ́n ní àìgbọ́ra-ẹni-yé kan ń wáyé lórí ọ̀rọ̀ olóyè jíjẹ bó lẹ ti yanjú ẹ̀ sísà ṣé lóòótọ́ sí ni. bí orin òbe ni a sọ ó ní ẹ ṣeun ẹ padà ìjádẹ ti tán o kò sẹ́ni tí nǹkan tó dáa ò wù ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín wípé ọmọ ni Adéàga jẹ́ sí Dàda Ọ̀pádèrè bó tiẹ̀ jẹ́ wípé bí mo ṣe bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ lẹ́yìn Dàda Ọ̀pádèrè Adéàga ló rólé ńgbà tó sì rólé òun náà di Ọ̀tún Olúbàdàn fìbàdàn láàrin Adéàga fúnra Ọ̀pádèrè ní baálẹ̀ 1904 to 1907 Dàda Ọ̀pádèrè Adéàga náà òun náà di Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kó tó di pé Ọlọ́run pè àwọn náà nǹkan tó bá dáa kò lè rọrùn náà láti gbà ìyẹn kìíní. èkejì ètò ìdílé náà wà tó sì jẹ́ wípé tán bá fà sọ́tún fà sósì á rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lè sọ wípé ó yẹ kí n lè ṣe dáadáa ó yẹ kí n lè ṣe dáadáa ibi táwọn tó bá lè ṣe dáadáa tó bá pọ̀ sí tí ọlọ́pọlọ pípé pọ̀ sí tí àwọn tí Ọlọ́run dáadáa pọ̀ sí tí orí ọ̀fẹ́ Ọlọ́run pọ̀ sí wọn ò dùn nínú Bíbélì gan nígbà tí a yọ Júdásì kúrò nínú ọmọ ẹ̀yìn wọ́n du ipò ọmọ ẹ̀yìn kejìlá náà ni wọ́n dìbò fún wọn nítorí náà ó wáyé lóòótọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n ti yan olóyè ìyẹn ti parí àti sún síwájú kò sí gbọ́n mi sí omi ò tó kankan mọ́ kò sí kọ́nu kọ́họ̀ kankan mọ́ Ọlọ́run ti parí ìyẹn èṣù ò sì ráyè dúró síbẹ̀ mọ́. Olúwa ṣe níbo gan ni oko yín wà ní Ìbàdàn torí wọ́n á ní kò sọ́mọ Ìbàdàn tí ò nílé tí ò ní lóko. torí pé àwọn bàbá yẹn tulẹ̀ fúnra wọn oko pọ̀ díẹ̀ fún ti Dàda Ọ̀pádèrè oko Alóore àti àwọn míì tèmi gan ò tiẹ̀ lè dárúkọ torí pé èmi kọ́ mo wà lórí oyè àwọn tó wà lórí oyè ni wọ́n máa ń ṣàkitiyan láti mọ gbogbo ẹ̀ tán mo sì lè sọ pé ní Adéàga Ìfálànsà ní Olúyọ̀lé local government ṣẹ́rù oko Alóore yẹn Akínyẹlé local government ni ṣùgbọ́n Fálànsà Olúyọ̀lé local government níbẹ̀ náà tún ní Àbà Adéàga tó jẹ́ pé bóyá ibẹ̀ gangan ni òun gan máa ń tọ̀tí nínú àwọn oko àbà tó wà nínú Fálànsà náà ó tún ní àbà fúnra rẹ̀ Àbà Adéàga ni wọ́n ń pè é Àbà Adéàga wà ń bẹ̀ ó tún ní àwọn àbà míì ní Ìdó local government nǹkan ṣùgbọ́n in tó tiẹ̀ wà gan ìbéèrè ni wípé ṣáà mójútó tó kì í ṣe fún ìdílé wa nìkan fún àwọn ìdílé mi náà tó pọ̀ ṣáà mójútó tó toró wà lára nǹkan tó jẹ Ìbàdàn lógún lọ́wọ́lọ́wọ́ nìsín tó jẹ ikọ̀ ọmọ Ìbàdàn gbogbo ọmọ Ìbàdàn ni tó gbọ́dọ̀ jẹ wá lógún pé àwọn oko wa ṣáà ti fílẹ̀ fáwọn ẹlòmíì tán ṣáà ti tà wọ́n tán kí làwọn ọmọ wa fẹ́ wá bá ṣáà ti tà wọ́n fún àwọn tí wọ́n tún máa ta padà fún wa tán
so ìyẹn náà wà lára kì í ṣùgbọ́n fàlànsà ni. ẹ jẹ́ á sún sí orí ọ̀rọ̀ ti ẹgbẹ́ ọmọ bíbí ti ilẹ̀ Ìbàdàn bí ẹ̀yin gangan bá tiẹ̀ sọ fún wa kí ni ẹgbẹ́ ìkíni wọn dá lé lórí àwọn àṣeyọrí wo ló ti pàṣẹ ẹgbẹ́ ló ti pàṣẹ rẹ̀ jáde. ṣe rí àpapọ̀ gbogbo ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn tá à ń pè ní Central Council of Ibadan Indigenes in tó kọ́kọ́ dá lórí ni wípé báwo ni Ìbàdàn ó ṣe tẹ̀síwájú nípa ìgbéga àṣà àti ìṣe wa lọ́nà tí kì í ṣe pé yóò fi bá òde òní mu lásán ṣùgbọ́n táwọn mi ò fi rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tán bá rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ibẹ̀ ni ìdàgbàsókè yóò ti bá Ìbàdàn gan torí àwọn mi ò fẹ́ wá wò pé ẹgbẹ́ báwo ló ṣe rí báwo ló ṣe dùn tó yìí báwo ló ṣe dáa tó báyìí. Èkejì ni wípé báwo ni àrífín ẹ má tẹ̀ jáwò lọ́nà òdì káwò lọ́nà ibi tó gúnrégé báwo ni ìgbéga gidi yóò ṣe bá ipò àti ibùjókòó Olúbàdàn tó jẹ́ wípé nìkan kan ò kàn lè ṣàdédé wá láti wá máa ṣe nǹkan tí inú ó mọ run àwa ọmọ Ìbàdàn sí Olúbàdàn ti wà ìyẹn náà wà ń bẹ. Ẹ̀kẹta ni pé báwo ni wọn ò ṣe ní sọ àṣà àti ìṣe wa di jákujàku bí ìgbà tí wọ́n ní ẹnìkan tó lọ kojú eégún Ìbàdàn gbà kan báyìí tó lórí ẹ̀sìn nígbà yẹn àmọ́ tí Ìbàdàn ṣe fún àwọn nǹkan wọ̀nyí ń ló fa ká kóra wọn jọ bó láṣẹ wá máa wá ìlọsíwájú àwọn ọmọ Ìbàdàn kí wọ́n tó dépò tí wọ́n bá dépò tán àti tí wọ́n bá kúrò nípò mẹ́tẹ̀ẹ̀ta ló ṣe pàtàkì kí wọ́n tó dépò ká tètè ṣe ìmúrasílẹ̀ fúnra wa ẹ má ṣe bá tẹ́ bá dépò tán o báyìí là á ṣe o ẹ má ṣe báyìí o ẹ má ṣe báyìí o bí ṣe yẹ nìyí o tó máa mẹ́tẹ̀ wá ní o tó bá wá débẹ̀ àwọn èèyàn mọ̀ wò pé yóò ṣubú ni kò ní ṣubú tó ló ti rẹ́kọ̀ọ́ gbọ́ tó bá sì wá tún dépò tán ìrànlọ́wọ́ la lè ṣe fún un láti ṣàṣeyọrí ká wá máa mú oríṣiríṣi àwọn ìmọ̀ràn wá tó wọ́n ní ẹni tó bá fi ọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n tó fi ìmọ̀ onímọ̀ ṣe ìmọ̀ òun gan lọ́lọ́gbọ́n ṣùgbọ́n tí ó bá fẹ́ bàbá ńlá wèrè ni bàbá ńlá òmùgọ̀ ni ẹni tó bá sì rò pé òun gbọ́n jù ẹ̀yìn ìkúlé òmùgọ̀ ní ọ̀bẹ ẹrù rẹ̀ nítorí náà fún ti wá ní ẹgbẹ́ àgbáríjọ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn bí ìtẹ̀síwájú ó ṣe bá gbogbo ọmọ Ìbàdàn là ń wá àtonílé o àtàlejò o àtọlọ́jà o àtoníṣẹ́ ọwọ́ o àtoníṣẹ́ àdáni o àtoníṣẹ́ ìjọba ni o ò bá jẹ́ politician olóṣèlú tó bá ọmọ bíbí Ìbàdàn kó sáà jẹ́ wípé bí ọmọ Ìbàdàn ṣe gòkè tí ó sì ṣe dáadáa níbi tó bá wà. látìgbà tí wọ́n ti wá dá ẹgbẹ́ ẹ̀ sílẹ̀ àwọn àṣeyọrí wo ló ti pàṣẹ ẹgbẹ́ ẹ̀ jáde fún ìdàgbàsókè ilẹ̀ Ìbàdàn. ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà ti ṣe fáwọn olóṣèlú wa ọ̀pọ̀lọpọ̀ ìtọ́sọ́nà bó ṣe yẹ kí ìjọba ó rí ni wọ́n máa ń gbé wájú àwọn ìjọba wa níjọba ìbílẹ̀ ni o ní ìjọba ti ìpínlẹ̀ ni o ìjọba àpapọ̀ gan a ní oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ tàbí ìmọ̀ràn tá a máa ń fún wọn pé bá a ṣe lérò pé ó yẹ kí kíní ìrí nìyí o ọ̀nà tẹ̀sí lè gbégbà ní kódà nígbà míì àwa lè bá yín ṣe báyìí tí ẹ bá fún wa ní oore ọ̀fẹ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ló sì máa ń yọrí sí rere a tún ní oore ọ̀fẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó wà lókè ṣùgbọ́n tó yẹ wípé wọ́n wálé fún ọ̀pọ̀lọpọ̀ gbà CCIN ti fún wọn ní oore ọ̀fẹ́ láti rí ibi tètè wọlé padà táwa náà sì ń wò wípé a lè lò wọ́n fún
ìtẹ̀síwájú àti ìlọsíwájú Ìbàdàn. Ẹ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ti wá ń dálé iṣẹ́ sílẹ̀ tàbí tán ti ń ṣe nǹkan ribiri sí àdúgbò wọn. Irú àwọn bẹ́ẹ̀ yẹn àwọn akitiyan CCI ni. Àwọn ẹgbẹ́ tó wà ní abẹ́ wọn wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè gẹ́gẹ́ bí a ṣe lè fara wa mọ́ra tí ìfẹ́ ó fi wà, tí ìfẹ́ bá sì wà àti ní ìlọsíwájú kò lè ṣòro. Bí a bá tiẹ̀ wá ní kí á béèrè lọ́wọ́ tí lára àwọn tó ń lérògbà láti jẹ́ ààrẹ ikọ̀ CCI, kí ló ta yín dìkan? Kí lẹ rí pé ó tún kù díẹ̀ káàtó fún tí ẹ wò pé ẹ lè fi ṣe dáadáa láti gbé ẹgbẹ́ náà síwájú? Ẹ ṣe rí èso tíntínní ló ń di ìrókò ńlá. Ṣe rí àwọn ìfẹ́ sí àdúgbò tá a ti nígbà tá a wà ń kékeré, ìfẹ́ sí ìdàgbàsókè àgbègbè wa tí Ọlọ́run fi fún wa láti gbà tá a wà ń kékeré, àwọn ìrírí irú ní tèmi sọ pé mo rí ní Gbọ̀ngàn Òmu tí àwọn èèyàn papọ̀ láti máa gbé ìlú wọn ga, ó ń gbin ìfẹ́ Ìbàdàn sí mi lọ́kàn kéékèèké ó wá ti wá di igi ńlá nínú mi báyìí. Igi ńlá tó dì ní wípé bí Ìbàdàn ó ṣe lọ síwájú nìkan ló jẹ mí lógún. Tí ìbá ṣe wípé bóyá ká pè lórúkọ ni ipò president general gan kọ́ ni ipò tí ó fà mí láti sọ wípé mo fẹ́ ṣe, ṣùgbọ́n pé mo ń wá oore ọ̀fẹ́ láti sin Ìbàdàn níbi tó tóbi, torí kò sí owó tá à ń gbà ń bẹ, kò sì sí owó tá à gbà ń bẹ. Ẹ tún fi síbẹ̀ ni. A fi síbẹ̀ ni. Ó sì ti mọ́ mi lára láti máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, torí láti 1982 lèmi ti join Red Cross. Èmi àti ìyàwó mi ká àti ẹ̀ tí ì ṣe ìgbéyàwó gan tá a fi join. Nínú Red Cross ni ó ṣàkitiyan pẹ̀lú ọpọlọ rẹ, pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ipò tó bá wà nínú àwùjọ gan láti ran àwọn èèyàn lọ́wọ́ ni. Àwọn èèyàn tó sì ràn lọ́wọ́ yìí wọn ò rí ọ. Ó tiẹ̀ lè rí ọ̀pọ̀lọpọ̀ wọn. Ṣùgbọ́n ìfẹ́ pé ká ṣá ràn yàn lọ́wọ́, ìfẹ́ pé ká ṣe dáadáa sílùú àti gbìn sí mi lọ́kàn láti kékeré wa. À ń ṣe Boy Scout, à ń ṣe Boys Brigade, ó ti jẹ́ kí ìfẹ́ yẹn wà nínú ọkàn mi. Nítorí náà a ṣìṣe lè máa sọ wípé kí ni mò ń wá ń bẹ̀. Nǹkan tó mọ́ mi lára láti ṣe ni mo fẹ́ lọ ṣe, ṣùgbọ́n ní ìsìn fún ìlọsíwájú Ìbàdàn. Ìbàdàn Country Club tí mò ń sọ yìí mo ti jẹ́ ààrẹ ẹgbẹ́ wọn rí fọ́dún 4. Mo tún wà nínú ẹgbẹ́ ọmọ àjòròsùn. Nígbà tán rí ìwúlò mi, torí ọdún 2005 ni mo darapọ̀ mọ́ ọmọ àjòròsùn club. Nígbà tí wọ́n rí ìwúlò mi, wọ́n fi mí joyè kékeré kan ní 2007. Nígbà tán wá rí wípé ọkùnrin yìí ọpọlọ rẹ̀ ó ṣiṣẹ́ dáadáa, nígbà tó fi di 2009 wọ́n fi mí ṣe wọ́n dìbò fún mi gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́. So 2010-2011 mo fi jẹ́ ààrẹ ẹgbẹ́ ọmọ àjòròsùn láàrin ọdún 5 tí mo jẹ́ ẹgbẹ́ yẹn. Bẹ́ẹ̀ darapọ̀ mẹ́gbẹ́. Nígbà tí mo sì darapọ̀ nọ́mbà 151 ni mí. Ẹ wá máa wo àwọn ọ̀jọ̀gbọ́n tí ò ní iye tó wà ń bẹ̀. Ẹ wo àwọn ológun nípò gíga tó wà ń bẹ̀. Ẹ wo àwọn òṣìṣẹ́ ìjọba nípò gíga tó wà ń bẹ̀. Àwọn tán dipò mú gidi ní yunifásitì, ní polytechnic tó wà ń bẹ̀. Tí gbogbo wọn bá lè fọwọ́sowọ́pọ̀ wípé ẹja fi ọkùnrin ṣe ààrẹ láì látakò ní 2009 tọ́lọ́run tún wá fún wa ṣe 2010-2011 tí ọ̀fọ́n ò sì fi rún lọ gbá sí ẹgbẹ́ tiẹ̀ wá lọ síwájú ní ọ̀nà tí ó ṣe kìsì náà ni. Ṣé rí ẹni tó bá ṣiṣẹ́ fún ìjọba ó ti mọ̀ láti má dá iṣẹ́ ṣe, teamwork. So tó bá dẹ̀ dáṣẹ́ ṣe ó tún mọ̀ lára láti mọ̀ tètè wo àwọn wo ló lè wúlò fún nǹkan tó ń fẹ́ ṣe. Nǹkan tá a ṣe nìyẹn fún ọdún 2 yẹn tí gbogbo ẹ fi ṣe boom táwọn èèyàn lérò wípé bóyá ọmọ àjòròsùn gan ó ti fẹ́ gbalẹ̀ ya ní Ìbàdàn. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni o
Ọlọ́run fún wa ṣe ni mo gbà yẹn o oore ọ̀fẹ́ Ọlọ́run ni ṣùgbọ́n tọ́lọ́run bá fún yàn ńkọ́ tàbí tọ́lọ́run fún yàn téèyàn ò mọ̀ lò so tá a bá débẹ̀ ní tá a ṣe ń bẹ̀ yẹn lágbára Ọlọ́run kékeré ni torí Ìbàdàn fẹ́ pọ̀ Ìbàdàn sì ní ọlọ́pọlọ pípé tó pọ̀ ṣùgbọ́n láti pè wá papọ̀ láti mẹ́ni tó lè ṣe báyìí ẹni tó lè ṣe báyìí láti ti lè mú wọn lò gẹ́gẹ́ fún ìlọsíwájú gidi láti lè tètè rí nǹkan tá à ń fẹ́ Ọlọ́run fún wa ṣe a sì ṣe bẹ́ẹ̀ ìfẹ́ yẹn ìfẹ́ Ìbàdàn tó wà ní ọkàn mi àti wípé mo mọ̀ wípé Ọlọ́run ti pèsè mi fún ààyè yẹn tipẹ́tipẹ́ ni ló jẹ́ kí n fẹ́ sọ pé èèyàn gbọ́dọ̀ sọ pé bóòtọ́ Ọlọ́run ṣe jẹ́ tó bá fi fún mi báyìí dandan mo gbọ́dọ̀ lò fún àwọn èèyàn náà ni ètò jẹ́ kí n jáde mọ́. Láti bíi àwọn ọdún mélòó kan sẹ́yìn náà tí wọ́n pariwo pé ó yẹ kí Ìbàdàn nípínlẹ̀ ó yẹ kí Ìbàdàn nípínlẹ̀ ẹ̀yin ojú tó lé ojú tó kò ní ohun tó wà ń di gbogbo ẹ̀ ó hàn sí yín ṣé a ti tó láti ní ìpínlẹ̀ Ìbàdàn. tipẹ́tipẹ́ àti tó tipẹ́tipẹ́ àti tó ṣùgbọ́n tí Ọlọ́run ò bá tí ì sọ wípé bẹ́ẹ̀ ni kò sí nǹkan tá a rí ṣe sí ṣe rí kì í ṣe gbogbo ẹ̀tọ́ èèyàn lèèyàn lè rí gbà nígbà tí ó bá yẹ kéèyàn ó rí ìmí èèyàn ó já nítorí ẹlòmíì ó wà lórí kéèsì kan fún lórí ilé ẹjọ́ kan 30 ọdún wọn àti rí ìgbà tí ó bá jáde báyìí ìgbà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fi dé kò ní sẹ́yìn ìpínlẹ̀ Ìbàdàn bá dé kò ní sẹ́yìn yín kò ní sẹ́yìn mi gbogbo wa láàjọ rí. Ṣé akitiyan ṣì wà lórí ẹ̀ṣá? Lágbára Ọlọ́run àwọn èèyàn ò sinmi àwọn bàbá wa ò sinmi àti àwọn bàbá wa tó wà láyé àti tó wà lọ́run náà wọn ò sinmi tá a bá tí ì rí gbà. Ọlọ́run fún ẹgbà tí Kaduna lè gba Kaduna State Sokoto gba Sokoto State Enugu gba Enugu State Katsina gba Katsina State Lagos náà gba Lagos State bóò ní Ìbàdàn ẹ wo bá a ṣe tó. Ìjà ní àwọn ohun ọrọ̀ ajé tí ó lè mú wa dàgbàsókè kàtàyọ bí. Ṣé ilẹ̀ Israeli ní ọrọ̀ ajé? Ṣé rí tí alọ́rọ̀ ajé o ṣùgbọ́n ká má tiẹ̀ kọ́kọ́ wo nta ní tá a bá wo nta ní sí nta ní ju nta ní lọ kí sì ní túmọ̀ rẹ̀ ṣé rí tí a bá ní ìpínlẹ̀ Ìbàdàn a ní àwọn ọlọ́pọlọ tó jẹ́ wípé in tí wọ́n gbé jáde ń bẹ̀ yóò ju nǹkan tẹ́ ẹ lérò wípé a ní lọ in tí wọ́n gbé jáde ṣùgbọ́n nígbà tá a tí ní kò jẹ́ wọ́n ti gbé jáde ṣùgbọ́n tí wọ́n bá ti wà bí ìgbà tí wọ́n bá ti orí àgbò wọ́kó tó ní tó bá fẹ́ fà á tí ò bá ráyè yóò fọ́ yóò jáde. Ṣé rí àwọn ọlọ́gbọ́n àti ọlọ́pọlọ pípé àti àwọn tí wọ́n lè mú wọ́n iṣẹ́ Ọlọ́run o ṣùgbọ́n wọ́n lè mú rírí jáde kó nù àìrí bí Israeli ṣe ń ṣe nínú àṣálẹ̀ tí wọ́n ṣiṣẹ́ agric àwọn tó lè ṣe nígbàdàn wọn pọ̀ bí ọmọ Israeli làwa náà a lè ronú kí ni bó ní Ìbàdàn ṣe bó ṣe wù jáde nínú àìlágbára ọ̀dà lágbára nínú àìníbùgbé wọ́n dò níbùgbé nínú àìnílẹ̀ wọ́n dò nílẹ̀ rẹpẹtẹ wọ́n tún wá fẹ̀ kọjá ibi tí àwọn gan lérò pé àwọn lè fẹ́ dé nítorí náà kò sí nǹkan tí Ìbàdàn lè ṣe nínú ọpọlọ tá a ní. àmọ́ wọ́n máa ń fi ojú wo Ìbàdàn pé ọmọ líle pọ̀ Ìbàdàn wọ́n ní gbogbo àwọn agboolé tó jẹ́ agboolé Ìbàdàn làwọn ọmọ líle pọ̀ sí tó jẹ́ pé bẹ́ẹ̀ rí wọn kán mọ́ ta gbó wọ́n mọ̀ ta oríṣiríṣi wọ́n mọ̀ ṣoríṣiríṣi láwọn agboolé tó jẹ́ ti Ìbàdàn gangan. Ikọ̀ CCI yìí jẹ́ ẹ ní àwọn ọ̀nà kan tí ẹ̀ ń lérò pé kẹ́ẹ̀tì ẹ̀ fi kásẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ̀ káwọn ọmọ tí wọ́n ti délé tí àwọn bàbá wọn ti jáde kó bá ń jẹ́ pé ọjọ́ tó bá débẹ̀ báyìí wọ́n láyé àwọn òsùn débi báyìí mọ́. ẹjẹ́ àjà kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ayé ti lu jára bí wọn ò tiẹ̀ délé wọn máa ti ń ṣẹlẹ̀ ńbẹ̀. torí gbogbo èèyàn ní ó ti ní online access wọ́n ti máa ti ń ṣẹlẹ̀ ńbẹ̀. ṣùgbọ́n nǹkan kan wà tí
mo mọ̀ tó dá mi lójú bàbá wa kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Sọ́lú Adétúnjì Ògúnṣọ̀kínní wọn à sinmi lórí ọ̀rọ̀ yìí gbogbo olóyè gbogbo mọ́gàjì gbogbo baálẹ̀ torí bó ṣe wà nílé ló wà lóko. ṣé pé kò ń ṣe pé ibi tá à ń rí nìkan. wọn à sinmi lórí ọ̀rọ̀ yìí torí bá a ṣe ń sọ̀rọ̀ àwọn ọmọ tó jẹ́ ìpáǹlé nínú ilé bẹ́ẹ̀ náà látún ṣe sọ̀rọ̀ àwọn ìpáǹlé tí wọ́n fẹ́ máa gba ọ̀dọ̀ àwọn Fúlàní wọlé ara ẹ̀ náà wà ń bẹ́ẹ̀ tó jẹ́ wípé báwọn Fúlàní ti ń ṣe tiwọn àwọn náà tún ń ṣe bẹ́ẹ̀ ni wípé Fúlàní làwọn so gbogbo ẹ̀ ṣùgbọ́n tí ẹ bá ṣe wípé bóyá ọ̀nà tí wọ́n gbé gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjà gbòòrò làrùn Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ jà ṣeré ṣùgbọ́n ìjà àgbà yẹn tá a bá ti jà ṣe torí pé ogun ò gbọ́dọ̀ ṣèṣì kó wa ní òjijì a gbọ́dọ̀ mọ gbáradì torí ẹ̀ ní irú ìjà gbòòrò díẹ̀díẹ̀ yẹn ṣùgbọ́n eléyìí kò sógun mọ́ ẹ wá ní àmọ́ ogun adigunjalè àyìn yẹn kì í ṣogun ìwà bàjẹ́ ni tí ò bá sì dáa ká sọ pé kò dáa àwa náà mọ̀ pé kò dáa tẹ́ bá sì wá wò dáadáa o torí pé a fi agbo lélẹ̀ fún àwọn àjòjì ni o gbogbo àwọn ọmọ tán ń sọ yìí Èkìtì Ìjẹ̀ṣà Ọ̀ṣun nǹkan kan àwọn ọmọ wa náà díẹ̀díẹ̀ wà láàrin wọn ká má parọ́ o ṣùgbọ́n àwọn àjòjì náà pọ̀ ń bẹ a ti wá fi agbo lélẹ̀ fún wọn a ti fi lélẹ̀ fún wọn wọ́n ti wá wọ́n ti fẹ́ tá a bá ṣọ́ra gan-an bóyá láàrin rẹ̀ tí ó sọ pé ó jẹ́ mọ́gàjì láàrin wọn gan níbi tá à ń bá lọ ká tètè mójútó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣùgbọ́n mo mọ̀ wípé ẹgbẹ́ ṣíṣe à ń kó ipa ribiribi ojoojúmọ́ àti palace àti commissioner of police àti àwọn mọ́gàjì àtàwọn olóyè àti gbogbo àwọn òṣìṣẹ́ agbófinró pátápátá títí dé dórí Àmọ̀tẹ́kùn náà bá jọ ṣe àjọṣepọ̀ civil defence àti gbogbo wọn náà jọ ń ṣe àjọṣepọ̀ láti rí wá òpin sí àwọn wàhálà tó wà nílẹ̀ yẹn. báwo ni ikọ̀ ṣíṣe àìṣe ń rówó bó lẹ sì ṣe ń ṣàmúlò níná àwọn owó yìí ṣé kákan fi gbafẹ́ lásán náà ni àbí ó tún láwọn ọ̀nà míì tí wọ́n ń ya àwọn owó yìí sí. ṣe rí ẹ má jẹ́ kí n sọ wípé mo mọ púpọ̀ nínú ètò ìṣúná ṣíṣe àà torí mo ní oore ọ̀fẹ́ láti jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣe àjọ̀dún ọ̀sẹ̀ Ìbàdàn mo sì ní oore ọ̀fẹ́ láti bá wọn jókòó sínú ìgbìmọ̀ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ tó wà ní inú ẹgbẹ́ àgbáríjọpọ̀ yìí àwọn ni wọ́n máa ń nawọ́ sí ṣíṣe àyè pé lọ́dún yìí ó assessment ẹ fún wa o iye tí wọ́n fẹ́ dání tẹ́ ẹ bá wá wo àwọn iṣẹ́ tí ṣíṣe à máa ṣe ó ti pọ̀ jù ṣíṣe à ní agbátẹrù bá ṣe fẹ́ kọ́ ààfin Olúbàdàn bá èló la fẹ́ dá tó fẹ́ tó iye tí wọ́n máa fi ṣe yẹn ṣíṣe à náà dẹ̀ tún wọ́n ní olórí iléeṣẹ́ tá a pè ní secretariat Ìbàdàn House owó yẹn náà fi kọ́ Ìbàdàn House ṣùgbọ́n owó yẹn náà ń kọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìbàdàn tí Ọlọ́run fún ní ajé jẹun iná dáwọ́ sí kó lè tètè parí débi tó ṣe dé wọ́n sì ṣe dáadáa láti olórí tán bẹ̀rẹ̀ títí dé ibi tí ẹni tó wà ń bẹ̀ nísìn gbogbo wọn ni wọ́n ṣe dáadáa oníkálukú yóò dé bẹ́ẹ̀ yóò ṣe agbára rẹ̀ Ọlọ́run sì ń fún wọn ní àṣeyọrí ṣe nítorí náà ibi tí pẹ̀lú gbogbo ń tà lálẹ́ yìí ẹ rí i pé iṣẹ́ tí ṣíṣe a máa ṣe ó ti pọ̀ ju owó tó ń wọlé lọ ṣùgbọ́n Ọlọ́run fún wọn ṣe mo sì nígbàgbọ́ pé tèmi náà bá débẹ̀ Ọlọ́run á fún mi ṣe. ǹjẹ́ àwọn ọkùnrin nìkan ló wà nù ikọ̀ ṣíṣe àìbí àti obìnrin àti tó ti jẹ́ ọmọ Ìbàdàn. gbogbo wa tá a bá ti jẹ́ ọmọ Ìbàdàn tá a sì wà nínú ẹgbẹ́
ẹgbẹ́ Ìbàdàn ẹgbẹ́ ọmọ Ìbàdàn kan náà ni ọmọ ẹgbẹ́ CCI. Kò sí ẹnìkankan tó lè sọ wípé òun jẹ́ ọmọ ẹgbẹ́ CCI rárá. Gbogbo wa gbọ́dọ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ kan tó ní àkọsílẹ̀ nínú CCI. Olórí ẹgbẹ́ tàbí ààrẹ ẹgbẹ́ àti akọ̀wé ni máa sábà lọ ṣojú wa nínú ìpàdé tàbí àwùjọ CCI. Ṣùgbọ́n tá a bá ní àjọ̀dún gbogbo alápapọ̀. Nínú CCI tán bá rí wípé àwọn ètò iṣẹ́ pàtàkì wà tí a fẹ́ ṣe tí yóò nílò àwọn ọlọ́pọlọ pípé kọ̀ọ̀kan wọ́n wá máa lọ sínú àwọn ẹgbẹ́ yẹn láti sọ wípé a nílò accountant tó bá ṣe báwo, a nílò town planner, a nílò engineer o, wọ́n wá máa dá àwọn èèyàn jọ láti lọ ṣiṣẹ́ fún CCI. Adẹ̀ ń ṣe àṣeyọrí nípa ètò yẹn náà. So bó ṣe rí à ń fara wa pọ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ láti ní ìgbéga fún Ìbàdàn. Bí a bá láǹfààní láti ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú orí tá a bá mú nǹkan báyìí wá kò dáa tó. Àwọn olóṣèlú tán jọ mọ Ìbàdàn bó lẹ ti ṣe é sí tí ò ní fi jẹ́ ojú ìṣáájú láti fààyàn kan àfàtìlẹ́yìn hàn séèyàn kan o, àbí a sọ pé ẹni yìí ó dáa fún àwọn èèyàn láti lè sọ pé ẹ lè yan sípò. Bó lẹ ti máa ń ṣe tí èyí fi ṣojú ìṣáájú tí èyí ṣojú ìṣáájú ń bẹ. Ṣé rí nírú ẹgbẹ́ tiwa Ìbàdàn Country Club tàbí ọmọ àjòròsùn, ṣé rí kéèyàn ò tó wọlé báyìí sínú ìpàdé ẹgbẹ́ wa, gbogbo aṣọ olóṣèlú tó bá gbé wọ̀ yóò fi kọ́ síta, yóò wá wọlé gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. A wá sọ̀rọ̀ Ìbàdàn, a sọ̀rọ̀ tó ń jẹ mọ́ ẹgbẹ́ wa láìsí kọ́nu-kọ́họ tàbí pé à ń mú àtàmọ̀ sínú tàbí sẹ́yìn tàbí pàǹṣẹ́gbè sí ẹgbẹ́ kan tàbí ẹnìkan tó ń jíde rárá. Ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. A ti rí gbà tó jẹ́ wípé nínú ẹgbẹ́ wa kan èèyàn méjì ló ń díje fún ipò gómìnà, kó kan wá kíkan ní sáà ti ṣàṣeyọrí ni, tó bá sì ṣàṣeyọrí kó máa gbé bọ̀m̀bí. Gbogbo wa sì jọ ń ṣe dáadáa. Ní irú ẹ̀ náà ló wà nù CCI. Torí ṣàwọn pé ọmọ tí ó bá já sàmù láti kékeré ni ó ti mọ ìjẹun ṣàmùṣàmù. In tó ti mọ́ wa lára nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan náà là ń gbé wọnú CCI. A ṣe gbé, a ṣe, ṣùgbọ́n tó bá ti jẹ́ ọmọ Ìbàdàn tó bá sá ti wà tó bá ń lọ sípò, a sọ fún ọ pé tó bá ẹ dọ̀hún o, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, bó báyìí là ṣe o, kò ṣe gbèǹbì yàn. Tó bá sì tún dọ̀hún tán tó àwọn ibi tí àwa lérò wípé o lè lajú ṣiṣẹ́ sí nìyí tí o lè fi pọ́n ọ lé o, tó bá gbà tí yóò bá sì gbà, ṣùgbọ́n pọ̀lọpọ̀ gbà náà máa ń gbà tí wọ́n á sì ṣe nǹkan tá a fẹ́. Ṣùgbọ́n bọ́lọ́run bá ṣe fẹ́ tá a bá rí àwòsọ kò ṣe gbé. Kí gan ló ń fa ìfàsẹ́yìn fún àwa ọmọ ilẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Ìbàdàn lápapọ̀? Èmi ò rí ìfàsẹ́yìn, èmi ò sì rí wípé ìdádúró kankan wà. Nǹkan tèmi rí ni wípé àwọn nǹkan tó yẹ ká ṣe ṣùgbọ́n tí a ti ṣe kò sí ẹni tó lè ṣe tán. Wọ́n níjọ́ tí yẹn bá máa ṣe ìjọ náà lọ wọnú kòtò, a sì ní wọnú kòtò ní ìsìn agbára Ọlọ́run. Nítorí náà ààyè ó máa wà fún àtúnṣe fún ìgbéga. Ṣùgbọ́n tó ṣe pàtàkì jùlọ ní ìsìn ni bí gbogbo àwa ọmọ Ìbàdàn tá a ṣe rí wípé Ìbàdàn kì í ṣe ohun ìní ẹnì kankan, pé gbogbo alájọ ní, tí a sì wá ní dáadáa àwọn kan wípé ṣé bí wọ́n ti ń ṣe lọ tàbí kó sọ pé ìwọ àbúrò mi ṣé bó ti wà ń bẹ̀, ìwọ máa ṣe lọ, ó ti represent family wa nù. Gbogbo wa lọ represent ara wa ni. Bí ìjọba ọ̀run ni iṣẹ́ ìjọba ọ̀run àdáṣe fún ara wa láṣiṣẹ́
tá a fi débẹ̀ kò sẹ́ni tó lè ràn ọ́ lọ́wọ́ láti ṣiṣẹ́ láti débẹ̀ nítorí náà kí gbogbo wa rí gẹ́gẹ́ bí iṣẹ́ láti wọ ìjọba ọ̀run kí gbogbo wa sowọ́pọ̀ bí mo máa sọ fáwọn èèyàn bí ẹnìkan bá dá 1 billion sí inú iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ Ìbàdàn tó bá yẹ pé 1,000 ni Ọlọ́run fún ọ lórí ọ̀fẹ́ tó sì mọ̀ pé 1,000 lọ́lọ́run fún ọ owó púpọ̀ nìyẹn fi sí 1 billion yẹn ò lè di 1 billion 1,000 tí 1,000 rẹ̀ ò bá wọ̀ bẹ́ẹ̀ ìwọ náà fi tiẹ̀ sí kó o sì gba ìbùkún lọ́dọ̀ Ọlọ́run rẹ̀ torí ẹni tí bá ń sìn ìlú Ọlọ́run ló ń sìn Ọlọ́run ó sì mọ̀ bùkún wa Ọlọ́run Ìbàdàn yóò bùkún wa. Gbogbo ikọ̀ tó jẹ́ olóríjorí ọmọ ẹgbẹ́ Ìbàdàn lápapọ̀ coronavirus yìí ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agboolé ó fún pọ̀ báyìí ni bàbá tí ń kó ọ̀nà agboolé àwọn kan bọ́ sínú àwọn míì ni ìjẹ́ ọ̀nà kan tiẹ̀ wà tí bóyá ìlanilọ́yẹ̀ ni ìtanijí ni àbí oríṣiríṣi ọ̀nà láti fi máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé lóòótọ́ coronavirus wà o ọ̀nà tá a sì lè fi pinwọ́ èrè. ṣe rí a mọ̀ wípé ìjọba ń ṣe oríṣiríṣi ìpolongo a sì mọ̀ wípé irú ẹgbẹ́ alágbélébùú pàtẹ́mi náà wà à ń ṣe oríṣiríṣi ìpolongo láti lanilọ́yẹ̀ àwọn iléeṣẹ́ rédíò tẹlifíṣàn àwọn náà ń ṣe oríṣiríṣi ìpolongo NDC National Disease Control kìíní náà àwọn náà wọ́n ń ṣe oríṣiríṣi ìpolongo ṣùgbọ́n Ọlọ́run náà ṣe ìpolongo tiẹ̀ torí tí ẹ bá ṣe wípé Ọlọ́run ṣe ìpolongo tiẹ̀ ni àkúfà ní ìbàjẹ́ pẹ̀lú bí olóòtú bó ṣe sọ yìí bá a ṣe kọ́lé pọ̀ bá a ṣe falé pọ̀ bí a ṣe máa ń bára wa lò pọ̀ ní pé kíní ó yẹ pẹ̀lú nǹkan tí àwọn èèyàn ń wòye pé bí àwọn ìṣeré ni ó yẹ kíkọ́ ọ̀wọ̀wọ̀ ti pọ̀ ṣùgbọ́n ìpolongo Ọlọ́run ni wípé kò sáyè fún Ọlọ́run jẹ́ ó wà ń bẹ̀ o Ọlọ́run jẹ́ kí ikú yẹn àrùn yẹn ò tiẹ̀ ráyè gbilẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn wa rárá sọ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ṣe rí ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó wà ní àdúgbò tẹ́ǹsọ̀ yìí àwọn náà ti ń lo ìbòmú àwọn náà sì ti ń wá láti sá fún àwọn nǹkan tí ò dá wọ̀nyí ṣùgbọ́n ẹni tẹ́bi bá ń pa ìwọ̀nba wàásù ni ó gbọ́ o nítorí náà àárọ̀ àwọn èèyàn wa náà ni pé kán jọ ṣàpín nígbà táwọn ìjókòó alo sanitizer àti jókòó àti jìnnà síra wa gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn tí ń gọ̀kadà èèyàn 4 lórí ọ̀kadà kan tàbí márúwá èèyàn 7 nínú márúwá kan tàbí mikra èèyàn 7 nínú mikra kan níbo ni distance so ṣùgbọ́n nígbà tó Ọlọ́run ti wà pẹ̀lú wa kò sí tí àríṣe àmọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà kọ́lọ́run jọ ààbò àti ìṣọ́ rẹ̀ tó fi fún wa tá a fi rí wàhálà kòrónà kó má jẹ́ kó dọ́dọ̀ wà rárá. Tọ́ ọ̀rọ̀ yìí ó kẹnu pọ̀ a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa ṣùgbọ́n o ẹ jẹ́ káwọn tó ń wò wá kán mọ̀ orúkọ yín ipò yín àti ohun tẹ̀ ní lérògbà fúnlẹ̀ Ìbàdàn ní ṣókísà. Èmi ni ọmọọba Olúyẹmísí Adétáyọ̀ Adéàga mo jẹ́ alága fún iléeṣẹ́ Honours Ventures Limited tá à ń pè ní iléeṣẹ́ ilépo Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti ní bíi mélòó kan ilé epo tí a ti ń tajà mo sì jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì iléeṣẹ́ ìjọba fún ọdún 35 adé ipò olùdarí director Ọlọ́run sì ní kí a máa rí kó ṣe déédé ní gbogbo ìgbà tá a fi ṣiṣẹ́ pẹ̀lú ìjọba lákòókò lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ díje fún ipò ààrẹ àgbà pátápátá ìyẹn President General Central Council of Ibadan Indigenes mo sì mọ̀ wípé nítorí wípé a ti gbin èso kékeré nínú mi
ó ti wá di ìrókò ńlá ní ìsìn. Ìrókò ńlá mi yóò ṣiṣẹ́ rere fún Ìbàdàn gẹ́gẹ́ bí olùfọkànsí. Lọ́wọ́lọ́wọ́ báyìí láì gbowó ni o, èmi ni National Finance and Property Management Adviser Nigerian Red Cross Society. Mo sì tún wà nínú ìgbìmọ̀ agbára, mo sì tún wà nínú ìgbìmọ̀ kékeré kan ní Geneva. Gbowó ń bẹ o, ọpọlọ wa, iṣẹ́ wa ni a fi ń sin ìlú, a fi ń ran ọmọnìyàn lọ́wọ́ ni. Mo sì nígbà gbogbo àwọn nǹkan wọ̀nyí nígbà tá a bá kó sínú iṣẹ́ tá a fẹ́ ṣe ní Central Council of Ibadan Engines gẹ́gẹ́ bí ààrẹ gbogbogbò President General, Ọlọ́run fún wa ṣe. Àmì àṣẹ Èdùmàrè, ẹ ṣeun púpọ̀ ẹ kú àlejò wa. Ẹ ṣé. Ẹ̀yin aráalé tọ̀ ẹja máa fèyí ṣe lọ fún ti sáà yìí o lórí ètò àjọrò ní ìkànnì Àwarawa TV lórúkọ gbogbo ìgbìmọ̀ tí àjọ kọ́wọ́rìn wá láti mú ètò yìí wá sí ojú ìwòran yín. Ṣùgbọ́n o ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ wa kí ẹ bá wa subscribe sórí YouTube channel wa fún àwọn ètò lóríṣiríṣi ìlanilọ́yẹ̀ àwọn ìgbafẹ́ lọ́tún lọ́sì tá a máa mú wá kí ẹ máa bá wa wò ó títí di ìgbà míì tá a tún máa pàdé lórí ètò. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi, ó dìgbà kan náà.